parí o. Adájọ́ ti ní kí wọ́n lọ yẹgi fún Abdulrahman Bello tó ṣekú pa Hafsa Lawal nílọrin. Adájọ́ ilé-ẹjọ́ gíga tó fìdí kalẹ̀ sílùú Ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara ti pa láṣẹ pé kí wọ́n lọ yẹgi fún Abdulrahman Bello títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀ látàrí pé ó jẹ̀bi ẹ̀sùn ìpànìyàn tí wọ́n fi kàn án. Ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 21 oṣù kejì ọdún 2025 tí a wà yìí ni ìgbẹ́jọ́ náà wáyé lábẹ́ onídàájọ́ àgbà onídàájọ́ Christiana Ajayi ibi tó ti pa láṣẹ pé kí Abdulrahman Bello lọ lo ẹ̀wọ̀n ọdún 10 gbáko lórí ẹ̀sùn pé ó ní ẹ̀yà ara ènìyàn ní ìkáwọ́. Ẹ̀wẹ̀ lórí ẹ̀sùn kejì adájọ́ ní kí wọ́n lọ yẹgi fún wọn títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀ lórí ẹ̀sùn ìṣekúpani. Nígbà tó ń gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ adájọ́ ní kí àwọn ọ̀rẹ́ rẹ̀ mẹ́rẹ̀ẹ̀rin ìyẹn Ahmed Abdulwasiu, Jamiu Usman, Suleiman Muideen àti Abdulrahman Jamiu tí wọ́n ti jọ ń jẹ́jọ́ bọ̀ láti ọjọ́ yìí wá máa lọ láyọ̀ àti àlàáfíà nítorí pé wọn kò lẹ́bọ lẹ́rù. Ẹ̀wẹ̀ onídàájọ́ Christiana Ajayi rí ìwà tí ẹni afẹ̀sùnkàn náà hù sí ìwà ọ̀daràn paraku àti ìwà ògbólógbò ọ̀dájú. Ó sì fi kún un pé gbogbo ẹ̀rí tó wà níwájú ilé ẹjọ́ fi hàn gbangba pé oògùn owó ni àáfàá Ràmọ́nì fẹ́ fi olóògbé náà ṣe. Ó sì tún fẹ́ ta àwọn ẹ̀yà ara yòókù fún àwọn afẹniṣètùtù ọlà. Fún ìdí èyí ó jẹ̀bi ẹ̀sùn oníga 5 tí a fi kàn án. Bẹ́ẹ̀ ò bá gbàgbé pé ọjọ́ 10 oṣù kejì ọdún 2025 yìí ni ọ̀daràn náà ti hùwà láabi náà pẹ̀lú bó ṣe kun ọ̀rẹ́bìnrin rẹ̀ ìyẹn Hafsa Lawal Yetunde bí ẹni kun ẹran ní abattoir lẹ́yìn tí ó bá sùn tán. Ṣùgbọ́n báyìí adájọ́ ti ní kí wọ́n lọ yẹgi fún àáfàá Ràmọ́nì títí tí ẹ̀mí yóò fi bọ́ lára rẹ̀.